ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ọpẹ́ ní fọ́lọ́run ọba olùdáyé, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tí ó máa bẹ nígbà tí ayé bá ń jáyé. Ọba yìí náà ló máa ṣẹ́kù nígbà tí ò bá sí tó ń jáyé mọ́. Títóbi ni fọ́lọ́run, ọba tí ò lórogún, tí ò lọ́bàkan, tí ò lẹ́ni tó ń pè ránṣẹ́ kó tó ṣe tó bá fẹ́ ṣe. Títóbi ni fún Ọlọ́run, ọba tí kì í jẹ, tí kì í mu, tí kì í tóògbé débi pé ó máa sùn. Èmi ọmọ yín, àbúrò yín náà ni Quadri Ọláwálé ni mo tún kí yín ní ọjọ́ ti tòní. Òní ní mo kí ẹni tó ń tààrí mi sí atẹ́gùn lọ́jọ́ ti tòní pé àkàndò ní mú yín lọ́wọ́. Bákan náà, mo kí gbogbo ẹ̀yin tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí ìkànnì ìròyìn fẹ́lifẹ́li TV ní gbogbo ìgbà. Iná ò ní tán lọ́wọ́ yín o, bí tẹ́ ti ń mówó, tẹ́ fi ń ra dátà, tẹ́ fi ń wò wá. Iná ò ní tán lọ́wọ́ yín, ẹ ò ní róhun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Lẹ́ẹ̀kan sí, èmi ọmọ yín, àbúrò yín ni Comrade Quadri Ọláwálé. Lórí ọ̀rọ̀ tó ń lọ, ẹ bá wa kíyèsí ẹ̀yin àgbàlagbà. Yorùbá bọ̀ wọ́n ní bí oko ò bá jìnnà, wọ́n ní ilá kìí kó. Bẹ́ẹ̀ náà sì tún sọ wípé àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ́. Níbo làwọn àgbààgbà orílẹ̀-èdè Nàìjíríà wà? Níbo làwọn àgbààgbà ilẹ̀ Árèwá wà? Níbo làwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wà? Níbo làwọn àgbààgbà ilẹ̀ Ìgbò wà? Ẹ̀yin àgbààgbà, níbo lẹ wà? Nítorí bí ọ̀rọ̀ ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà látẹ̀yìnwá títí di àsìkò yìí, à ń pàtó, bẹ́ẹ̀ náà la sì ń sọ ọ́ ní gbogbo ìgbà. Wọ́n ní iṣu atẹnumọ́ ni kì í jóná. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ṣé lọ́wọ́ yìí, ṣé iṣu atẹnumọ́ ò ti máa jóná? Tí a bá wo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà dáadáa, ṣé kìí ṣe wípé ìṣubú àwọn kan ti ń tó, ìgbédìde àwọn kan tún ń tó? Bẹ́ẹ̀ ni àwọn tí ìgbédìde wọn ń tó, àbí àwọn tí wọ́n ti wà nínú ìgbédìde lọ́wọ́lọ́wọ́, ṣé kìí ṣe pé ìṣubú tiwọn náà ń bọ̀ lọ́jọ́ iwájú? Òun làwọn bàbá fi máa ń sọ wípé bọ́mọdé bá ṣubú á wo wájú, bí àgbà bá ṣubú ẹ̀yìn ló máa wò. Ǹjẹ́ ẹ̀yin àgbààgbà lóde òní, ǹjẹ́ ẹ̀ ń wẹ̀yìn wò? Ǹjẹ́ ẹ̀ ń wo ẹ̀yìn wò pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà? Àwọn àgbààgbà orílẹ̀-èdè wọ́n ti di àwọn àgbààgbà bámúbámú ni mo yó, mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. Kò sẹ́ni tó rí tọmọ ẹnìkejì rò mọ́, kò sẹ́ni tó fẹ́ ṣe dáadáa mọ́. Ṣé àsọpọ̀rọ̀ Bíbélì ń wá sí ìmúṣẹ ni àbọ̀rọ̀ Kùránì ń wá sí ìmúṣẹ? Nítorí tá a bá sọ pọ̀rọ̀ Bíbélì ń wá sí ìmúṣẹ, àbọ̀rọ̀ Kùránì náà ń wá sí ìmúṣẹ. Ṣé orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni àbí gbogbo àgbáyé? Tí a bá fojú inú wò, á rí pé gbogbo àgbáyé ni o, ṣùgbọ́n bó ṣe ń ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ló yàtọ̀ síra wọn. Ohun tó ń kángun sí wa lórílẹ̀-èdè Nàìjíríà ni wípé tiwa ń bá wa fínra lórí ètò ọrọ̀ ajé, tiwa ń bá wa fínra láìsí iná, ó ń bá wa fínra ètò ààbò, ó ń bá wa fínra ojú ọ̀nà tó yè kooro, ó ń bá wa fínra ètò ẹ̀kọ́. Gbogbo ohun tí ó lè jẹun amáyédẹrùn pátá ló ń bá wa fínra lórílẹ̀-èdè Nàìjíríà, tá a sì ń pe Ọlọ́run ní gbogbo ìgbà. Bí mọ́ṣáláṣí ṣe ń pọ̀ sí, tí chọ́ọ̀chì ń pọ̀ sí, bẹ́ẹ̀ náà ni ìwà àbàjẹ́, ìwà aburú ń gbilẹ̀ sí láàrin wa. Tí a bá wá bọ́ sáwọn ìlú míì, ẹ rí i pé àwọn nǹkan tí mo kà á lẹ̀ wọ̀nyí, bí ọ̀nà tó yè kooro, bí oúnjẹ tó dáa, bí ètò ààbò, bí ọrọ̀ ajé, ẹ rí i pé kò bá àwọn kan fínra. Ẹ lè dé Qatar ńsìn kẹ́ ẹ máa complain ọ̀nà àbí tẹ́ ẹ jẹ. Bẹ́ẹ̀ lẹ lè dé Dubai kẹ́ ẹ complain ọ̀nà àbí tẹ́ ẹ jẹ àbí ètò ààbò. Ẹ lè dé Saudi Arabia kẹ́ ẹ complain ọ̀nà àbí tẹ́ ẹ jẹ àbí ètò ààbò àbí iná. Ẹ lè complain gbogbo eléyìí láwọn ìlú tí mo dárúkọ. Àkàlàṣe bí a tiẹ̀ lè sọ pé lórílẹ̀-èdè bíi Amẹ́ríkà àbí àwọn United Kingdom àbí Russia àbí àwọn orílẹ̀-èdè míì, wọ́n ń fèsì àwọn challenges kọ̀ọ̀kan. Wọ́n ń fèsì àwọn challenges kọ̀ọ̀kan. Ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè Arab tí mo dárúkọ yìí, Qatar, Saudi, Dubai, ẹ rí i pé àwọn nǹkan wọ̀nyí ó lọ smoothly lọ́dọ̀ tiwọn. Tẹ́ bá sì wo àwọn orílẹ̀-èdè tí mo dárúkọ yìí o, orílẹ̀-èdè ẹlẹ́sìn ni o. Orílẹ̀-èdè ẹlẹ́sìn làwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí o. Ẹ ti wá wò pé bóyá kí ló dé tó jẹ́ orílẹ̀-èdè ẹlẹ́sìn tó jẹ́ Qatar, Saudi àti Dubai ló dárúkọ tí ò dárúkọ àwọn orílẹ̀-èdè tó kù. Ẹ rí i pé orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí,
àwọn orílẹ̀-èdè elépo ni wọ́n. Orílẹ̀-èdè elépo làwọn mẹ́tẹ̀ẹ̀ta tó sì jẹ́ pé bí wọ́n ṣe jẹ́ orílẹ̀-èdè elépo, wọ́n lo ìlànà tí ó gbé ọwọ́ mẹ̀kúnnù tó gbé wọn lórí sókè. Wọ́n sì ń pín nǹkan ìlú bó ṣe yẹ kán pín. Ìdí nìyẹn tá a fi lè ráàyè tọ́ka sí wọn sànsàn. Orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí, ẹ mọ̀ pé bàbá gbogbo ayé náà pera wọn. Bẹ́ẹ̀ ṣe pera wọn ní bàbá gbogbo ayé yẹn, ó ní àwọn nǹkan tí wọ́n bá wọn fínra. Ará àwọn tí wọn ò nílé l'Amẹ́ríkà tó jẹ́ pé ìta náà ń sùn. Bẹ́ẹ̀ ni, wọ́n tiẹ̀ pọ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà, ká má dárúkọ ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ṣé ẹ̀ṣẹ̀ ni káwa náà gbé ìgbésí ayé rọrùn lórílẹ̀-èdè Nàìjíríà ni? Ṣé ẹ̀ṣẹ̀ ni ká gbé ìgbésí ayé rọrùn? Ọ̀rọ̀ tó ń lọ o, ẹ̀yin àgbààgbà ẹ bá wa kíyèsí. Náà, ká má gbàra wa lákòókò. Ìṣubú ẹgbẹ́ òṣèlú PDP lórí ọ̀rọ̀ tó ń lọ, ẹ bá wa kíyèsí. Trending news ni Ṣèyí Mákindé sọ̀rọ̀ nìkan bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn. Wike ń ṣe tiẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Bẹ́ẹ̀ náà ni Tinubu ṣe tiẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ẹnì sáwò, Ṣèyí Mákindé sọ̀rọ̀ kí n tó lọ sí gbogbo bẹ̀yẹn. Ẹ jẹ́ n kọ́kọ́ fi fọ́nrán fídíò kan hàn wá níbi tí arákùnrin kan ti sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí bàbá Bọ́lá Ahmed Tinubu lòun fẹ́ ṣe. Ṣé lóòótọ́ ni bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ̀bi? Ṣé lóòótọ́ ló jàre wá? Nítorí tá a bá sọ, wọ́n á ní tí bàbá Bọ́lá Ahmed Tinubu ń ṣe yìí kò dáa. Nǹkan báyìí kọ́ ló fi campaign fún wa. Ní tá à ń rí lónìí kò yẹ ká rí. Ṣé lóòótọ́ ni ó fi campaign? Ṣé lóòótọ́ ni? Ẹ jẹ́ á wo ìwòye arákùnrin tí mo fẹ́ ká wò lójú fọ́nrán. Ẹ jẹ́ á wò lókè lọ́hùn. That is doing right now that he did not tell us during the campaign. When I first when I first came to this realization, I just realized that. So what were we doing? The Elas were singing ọmọ wa ni ọmọ ẹni ṣe díbẹ̀ bẹ̀rẹ̀ àwa ló kàn Àkànbí Olódòdẹ, the builder of Lagos. The Wailers, the opponents, instead made them highlight issues, made them identify issues. Then too, wetin dem dey talk? He's from Iragbiji. He's not from Lagos. Tinubu is not his name. Abawe no well. They dance the Milokan and they shake, leg they shake. Now all those nonsense we they put our mind to. The things where we supposed to address that time we don't address them. Do you know that? Now let me give you 5 promises that Tinubu made during the campaign that we just swept it under the carpet. Yes, some people mentioned it, but nobody really stayed on it. Everybody just the opponents, I won't even blame them. Maybe that's what they would have done too. They don't even get any better option. What is the number one thing? About he tell us, he say, Tinubu told us categorically, he said he go come out subsidy. Remove subsidy. Why should I have 4 cars and be paying subsidized petrol for Cameroon, for Niger, for Benin Republic? No matter how long you protest, we are going to remove subsidy. No, be only in Toka. All of them Toka, but he said it all hard that he will remove subsidy. And when they can't remove subsidy, there will be ripple effect. So why can't they blame him now? We not say go remove subsidy now. Number 2, he told us categorically, despite the fact that everybody was complaining, say Buhari regime was hell. He can't tell us say he go continue from where Buhari did. Do you understand? No get that kind of confidence for you to know say this about no dey lie. Very, very sincere and honest man. He said he go continue for where Tinubu dey. I mean for where Buhari finish. Where he for continue? Number 3, he told us categorically, he said we will reduce the purchasing power of the people. We reduce the purchasing power of the people. We can further slow down the economy. Let's widen the tax nets. Those who are not paying now, if it is inclusive of Bola Tinubu,
let the next get bigger and we take in more taxes, and that is what we must do in the country. How many things you fit buy now? Things when you dey buy before. How many bags of rice you fit buy with your salary? Your purchasing power never reduce. Why you going to abuse am? Why you dey blame am? Why you dey yab am? You not tell you before. You know head there. He talk and say we will slow down the economy. He slow, abi you know slow. They don't slow down the economy, abi they don't slow down. He said it now. Don't worry, I go play the video. We reduce the purchasing power of the people. We can further slow down the economy. Let's widen the tax nets. Those who are not paying now, if it is inclusive of Bola Tinubu, let the nets get bigger and we take in more taxes, and that is what we must do in the country. And he also said we will widen the tax bracket. Do you know how many taxes this Baba don't introduce? Even the one we don't they redundant for Nigerians not even they written them. They don't. How many Nigerians they file annual returns before? Waiting the annual returns. I don't hear another one now say person we don't get landed property, they don't pay grand rent in 60 days, they will revoke their C of O. All those things, this Baba just they widen the tax bracket they go. Nigerians making above 100 million, Kidiko will start paying 25% of. Now waiting he tell us say he go do. He they do. Why we can't they complain? But like I said, during election time now, another candidates go emerge. Instead, may we fix waiting this Baba they talk. Waiting they talk. Waiting he plan, waiting he get for us. Now lie you. We feel they talk say in Papa na from Abidjan, Mama no be from Kidiko, Papa na from Ibolad, Mama na from now all those irrelevancies, distractions. And I also believe that Tinubu see that Baba, I dey fear him. Why they fear him? You know, say all those theatrics where they fall and they shake, they say the bed, but you don't see and do like that again since he become president. But I say they intentionally do all those things to take our mind so that it could just set us on, if you don't watch Money Heist, we see they could just distract from the main issue. Like I'm waiting for us back then with that. Because I no understand. Who know well? Who they shake? He they shake? God of you shock you are. Ṣé ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin? Ẹ rí pé gbogbo nǹkan tí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n fi kàǹpé pátá ni wọ́n ń padà ṣe lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀ ni wọ́n ń padà ṣe. Ibi tí mo wá ń lọ ni wípé mo sọ wípé ìṣubú ẹgbẹ́ òṣèlú PDP. Ẹ rí pé ní ọdún 1999 títí di ọdún 2015 ẹgbẹ́ òṣèlú PDP ló ń tukọ̀ orílẹ̀-èdè. Láàrin ìgbà tí ẹgbẹ́ òṣèlú PDP fi ń tukọ̀ orílẹ̀-èdè, gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n jọ dìde papọ̀ nígbà tá à ń sọ̀rọ̀ yìí. Gbogbo àwọn ẹgbẹ́ yẹn inú wọn láti rí ẹgbẹ́ AD. Ẹ rí pé ní gbogbo South West AD ló kó gbogbo ilẹ̀ Yorùbá ní 1999 dá 2003. Kó tó wá di wípé bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n lo INEC láti fi gba gbogbo ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú AD. Yàtọ̀ sí Èkó nìkan ni wọn ò rí gbà. Gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n jọ dìde gbogbo wọn náà ti pàwọ̀dà, náà ti paradà, náà ti kúrò ní pé alágẹmọ wọn ò paṣọ ìṣìnà, gbogbo wọn ti paṣọ dà. Ẹgbẹ́ òṣèlú PDP ni ẹgbẹ́ tó jẹ́ oldest party láti ọdún 1999 títí dàsìkò tí ò paradà tá dúró sórí orúkọ wọn. Ibi tí mo lọ ni pé nígbà tí ẹgbẹ́ òṣèlú PDP ń lo ìràwọ̀, àwọn tó wà ní ẹgbẹ́ òṣèlú káàkiri wọ́n ń wá ọ̀nà láti gba ipò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP. Wọ́n sì ń kóra wọn jọ. Ẹ rí i pé ẹgbẹ́ AD tí Tinubu wà ó kúrò ńbẹ̀ ó sọ di AC. Láti AC ó sọ di ACN. Láti ACN ó sọ di APC. Ká tó wá sọ di APC, ẹ rí i pé wọ́n fọ́ọ̀mù coalition ni ní ọdún 2015 nígbà tí wọ́n fẹ́ gbàjọba. Nígbà tí wọ́n fẹ́ gbàjọba ní ọdún 2015,
ẹ rí i pé lára àwọn ọmọ ẹgbẹ́ PDP gbogbo wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n tọkọ́sọ́ sí ẹgbẹ́ òṣèlú APC. Báyìí ẹgbẹ́ òṣèlú PDP faction mẹ́ta ló wà nínú ẹgbẹ́ òṣèlú PDP. Faction àkọ́kọ́ òun ni PDP. Faction ẹlẹ́ẹ̀kejì òun ni PDP Nyesom Wike. Faction ẹlẹ́ẹ̀kẹta òun ni PDP Adéyalọ tí wọ́n wá padà. PDP Adéyalọ tí wọ́n padà òun làwọn Bukola Saraki, Dino Melaye, gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, Aminu Tambuwa, gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọdún 2015. Tí Nyesom Wike òun ni PDP látàn tó ń jẹ́nu APC tó sì wà ní PDP tí wọn ò rí nǹkan kan ṣe sí. PDP ẹlẹ́kẹta ni PDP eléyìí tí Àtíkù wà tó ti gbégbá ìbò ààrẹ. Ẹ wá rí wípé ìṣubú ẹgbẹ́ òṣèlú PDP ní ọdún 2015 ó kó sínú àwọn ọmọ PDP fúnra wọn. Kì í ṣe pé mo wá ń sọ̀rọ̀ láti fi ṣègbè fún PDP o, rárá o, ẹ̀tẹ́ wọn ni mo fẹ́ mú jáde o, ẹ̀tẹ́ PDP ni mo fẹ́ mú jáde. Ó kó sínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP fúnra wọn. Nínú wọn ni bàbá Ọbásanjọ́ wà ní 2015 tí wọ́n ya káàdì PDP. Nítorí a rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta bàbá Ọbásanjọ́ ń jáde, wọ́n ń tẹnu àbùkù lu ẹgbẹ́ òṣèlú tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Àkọ́kọ́ náà ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé ṣé bàbá Ọbásanjọ́ ti gbàgbé ìwà tán hù nígbà tán wà ní ààrẹ orílẹ̀-èdè pẹ̀lú àwọn irinṣẹ́ táwọn lò? Torí wọ́n ń sọ lọ́wọ́ yìí pé PDP APC ń ṣípò lò, àwọn àjọ INEC ìwàkiwà náà ń hù, wọn ò ṣe dáadáa tó. Ṣé láyé bàbá Ọbásanjọ́ ṣé àwọn INEC ṣe dáadáa? Kí n má fọ̀rọ̀ gùn, gbogbo wọn tọkọ́sọ́, gbogbo wọn parapọ̀, wọ́n kọ̀yìn sí Goodluck Jonathan nígbà yẹn ní 2015. Wọ́n ní Goodluck Jonathan ò máa ṣe. Bó tiẹ̀ jẹ́ pé ìlànà tí ẹgbẹ́ òṣèlú PDP ń lò, ìlànà tí Babangida fi lọ́lẹ̀ ní ọdún 1993 ni, ní 1985 tó gbàjọba, ìlànà tó fi sílẹ̀ òun ni ẹgbẹ́ òṣèlú PDP ń lò, òun ni ẹgbẹ́ òṣèlú APC ń lò. A kàn yí ètò òṣèjọba padà kúrò níjọba ológun ni, a yí padà kúrò níjọba ìmúnisìn. Ẹ rí i pé àwọn Ọbásanjọ́ ológun ni, Muhammadu Buhari ológun ni. Gbogbo ìlànà tí Babangida fi lélẹ̀ ní 1985 tó gbàjọba ni wọ́n lò. Wọ́n kàn yí padà kúrò ní ìjọba ológun sí ìjọba alágbádá ni, wọn ò yí ìlànà padà. So ẹni tí ò bá yé ká lọ wo àárín yẹn dáadáa. Àbí ìtọ́fín pé Babangida ní Maradona, ṣé bí torí wípé Babangida fẹ́ yá owó IMF tó wá tró ẹ̀ pé ṣé ká yáwó àbí ká má yáwó? Nítorí láyé ìjọba Shehu Shagari wọ́n fẹ́ yáwó IMF, wọn ò yá. Láyé ìjọba Buhari lólógun wọ́n fẹ́ yáwó IMF, àwọn náà kóra ró. Nígbà tí Babangida débẹ̀, Babangida ó wá gbé ìgbìmọ̀ kalẹ̀ pé ẹjẹ́ á tró ẹ̀ sáráàlú, ká gbọ́ opinion aráàlú lórí owó tá a fẹ́ yá. Àwọn aráàlú ní kán má yáwó. Babangida wá ní lóòótọ́ ni àwọn aráàlú ní ká má yáwó, ṣùgbọ́n wọn ò sọ pé ká má lo ìlànà ètò ìṣèjọba tá a fẹ́ lò. Babangida wá lo ìlànà tí IMF tí wọ́n fi lélẹ̀ wípé tẹ́ bá fẹ́ yá owó nǹkan báyìí lẹ gbọ́dọ̀ ṣe. Lára tí àwọn IMF sọ pé wọ́n gbọ́dọ̀ ṣe ńgbà yẹn ni wípé wọ́n gbọ́dọ̀ yí ìlànà ètò ọrọ̀ ajé padà sí tàwọn aládàáni. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì,
gbogbo ohun tó bá lè jẹ́ ohun mùkúndùn fáráàlú bíi skul ọ̀fẹ́, nǹkan ọ̀fẹ́ gbogbo ẹ̀, kí ìjọba kán yọ ọwọ́ kúrò ńbẹ̀, kán yọ ọwọ́ kúrò ńbẹ̀. Nínú àwọn ìlànà tí IMF gbé kalẹ̀ nìyẹn. Ṣé kò wá máa ṣẹlẹ̀ báyìí? Àwọn wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ní privatize Nigeria property? Ṣé kìí ṣe láyé ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti bẹ̀rẹ̀ àti ìlànà tán fi lélẹ̀ ni? Ṣé kìí ṣe láyé wọn ni? Kó tó wá di pé ìjọba ò ní wá gùn lé. Ìlànà kan náà ni APC àti PDP ń lò, ṣùgbọ́n tó yàtọ̀ ni wípé nígbà tí APC fẹ́ gbàjọba ní ọdún 2015, gbogbo ohun tí wọ́n fi campaign, ohun tí wọn ò lè ṣe náà fi campaign, láràlú ṣe gbójú ọwọ́ fún APC. Láràlú fi gbójú ọwọ́, wọ́n fi subsidy campaign, wọ́n fi dollar campaign. Lára ìlànà IMF ó ní wípé ẹ gbọ́dọ̀ jẹ́ kí owó yín lọọlẹ̀, kí kọ́rẹ́ǹsì yín lọọlẹ̀, kówó tiwa tẹ́ ẹ fẹ́ yá kó lọ sókè. Ṣé ó ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀? Ṣé kọ́rẹ́ǹsì wa ò lọọlẹ̀? Kọ́rẹ́ǹsì wa lọọlẹ̀, owó tiwa tá a fẹ́ yá ó ń lọ sókè. Ara àwọn ìlànà wọn nìyẹn. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní IMF là kalẹ̀. Ẹ wá jẹ́ ká wo ètò ìṣèjọba tá a wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́. Wọ́n sọ pé subsidy tí Jonathan yọ pé kò dáa, pé scam ni. Ṣé wọ́n padà yọ subsidy àbí wọn ò padà yọ? Dọ́là wa nígbà yẹn, owó náírà sí dọ́là wa nígbà yẹn, wọ́n ní kò yẹ kó tó bẹ́ẹ̀. Wọ́n ló yẹ ká máa tan iná dáadáa. Bẹ́ẹ̀ náà wọ́n ní bọ́rọ̀ ajé ṣe rí láyé Jonathan, wọ́n ní kò dáa tó. Ẹ wá wò báyìí, ṣé a ti rí iná tàn láyé wọn? Ṣé náírà wa ti ní value láyé Tinubu? Ṣé subsidy ṣé wọn ò yọ mọ́? Ṣé wọ́n ti dá padà? Now, ibi táyé PDP ti wá polúkúrúmuṣu lélẹ̀. Ní gbogbo ìgbà tí àwọn APC tí wọ́n ṣe campaign wọn, ijó ni PDP ń jó, gẹ́gẹ́ bí arákùnrin yẹn ṣe sọ lẹ́ẹ̀kan pé bàbá you know where you dey shout èmi ló kàn. Ṣé nígbà tí ẹgbẹ́ APC fẹ́ ṣe àtakò PDP ní 2015, ṣé wọ́n sọ̀rọ̀ tó lè mú aráàlú nígbàgbọ́ nínú wọn ni àbí wọ́n ń jó, wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn? Ṣèyí Mákindé wá sọ̀rọ̀. Ṣèyí Mákindé sọ wípé ní 2027 o, pé ihun tó wà ńlẹ̀ yìí, ìjà tó wà ńlẹ̀ yìí, ó wà láàrin mẹ̀kúnnù àti ẹgbẹ́ òṣèlú APC. Kò sọ pé ó wà láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti APC mọ́, ó ló wà láàrin mẹ̀kúnnù àti APC. Ṣèyí Mákindé ti rọ̀ ọ̀kan, ó ti rí wípé ẹgbẹ́ òṣèlú PDP ti polúkúrúmuṣu. Ó wá ní ihun tó wà ńlẹ̀ yìí o, ó wà láàrin ẹgbẹ́ òṣèlú APC àti mẹ̀kúnnù. Ó fi hàn pé mẹ̀kúnnù nìkan ló lè gba ara wọn lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC, kì í ṣe PDP mọ́. PDP ó ṣe alternative fún anybody tó bá yìí tún ní belief nínú PDP, kì í ṣe alternative. Ẹ já ohun tó ṣẹlẹ̀ l'Ondo wa lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú ọ̀rọ̀ ìbò. Mo sọ ní ọ̀rọ̀ mi pé PDP ò ní àfojúsùn. Gbogbo àwọn ẹgbẹ́ tó kù tán jáde against APC l'Ondo State, wọn ò ní àfojúsùn. Làwọn èèyàn ṣe kúkú padà sínú ẹgbẹ́ òṣèlú APC pé ẹ já dìbò fún wọn torí pé wọ́n tún fún wa lówó. PDP náà náwó o. Kí ló dé táwọn èèyàn ò gba owó PDP kán gba owó APC kán wá padà lọ dìbò fún PDP? Ìgbẹ́rìí pé wọ́n gba owó PDP, wọ́n gba owó APC, wọ́n padà lọ dìbò fún APC nítorí pé wọ́n ti rí pé PDP ò ní alternative kankan tó fẹ́ fáráàlú mọ́. Gbogbo ìlànà tá à ń lò tó ń fẹ́ ara ni wá, ayé PDP ló ti bẹ̀rẹ̀. Nǹkan kan ṣẹ́pẹ́rẹ́ ni, kò tíì mọ peléke sí ní gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ ẹ̀. Ẹ wá jẹ́ á wo 1990, iye tán ń ta tarodo, tán ń ta ṣọ̀m̀bọ̀ lọ́jà, ẹ jẹ́ á wò.
1 naira bá ṣe máa tà ní ẹ̀ ṣùgbọ́n wà tó jẹ́ pọ̀jà Better Life òun ló jẹ́ ká lè bá ṣe lè yìí so tòmátì yẹn gan tòmátì eléso ẹ̀ tí wá ní tòmátì tí wà lélẹ̀ kìí ṣe ti mọ́là tòmátì oko dẹ̀rẹ̀ ó wọ́n gan ni tí kìí ṣe kékeré ṣùgbọ́n torí ti Better Life òun la ṣe tà bá ṣe tààbù pọ́kúlẹ̀ owó ẹ̀ la bù pàápàá apẹ̀rẹ̀ mẹ́ta ta kó wá ó ti tọ́n tó kù náà ni a tún lọ kó sí wá ń sìn. ẹ bá mi tún play láti bẹ̀rẹ̀ bá mi tún kíní yẹn play láti bẹ̀rẹ̀. ìtajà tí ẹ̀ ṣe rà rárá lẹ́nì yìí ń tààrà lẹ́nì tó bá jẹ́ pé ní sọ̀wá ni mẹ́ta la máa tà 1 naira méjì 1 naira bá ṣe máa tà ní ẹ̀ ṣùgbọ́n wà tó jẹ́ pọ̀jà Better Life òun ló jẹ́ ká lè bá ṣe lè yìí so tòmátì eléso ẹ̀ tí wá ní tòmátì tí wà lélẹ̀ kìí ṣe ti mọ́. 1 naira 1990 1 naira tí kìí ṣe kékeré ṣùgbọ́n torí ti Better Life òun la ṣe tà bá ṣe tààbù pọ́kúlẹ̀ 1 naira níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní 1 naira Better Life àbí 50 naira 1 naira àkọ́kọ́ náà àárí 1 naira náà mọ́ kò sí 1 naira mọ́ ẹ̀kejì kò sí nǹkan kan tí 20 naira rà mọ́ ẹ̀kẹta kò sí nǹkan kan tí 50 naira rà pure water ẹyọ kan báyìí lọ́wọ́lọ́wọ́ lóńdó ti wá báyìí 50 naira pure water ẹyọ kan 50 naira. Now, ẹ jẹ́ á wo bí nǹkan ṣe wọ́n ní 1990. Wọ́n tún complain gbà yẹn náà o. Ta ló wà lórí ipò ní 1990? Babangida ni o ló wà lórí ipò. Ìlànà IMF tí Babangida lọ ń gbé wá, ó ti ń affect wa. Kì í ṣe bóyá ẹ̀ṣẹ̀ affect wa náà, ṣùgbọ́n ìlànà yẹn ló wá affect wa totally. Ìlànà IMF tó lọ gbé wá. Òun ló affect wa totally. Tó bá jẹ́ pé ìlànà IMF ló ní tí Babangida gbé wá tá a ṣe ń lò lọ bá a ṣe ń lò bọ̀ tẹ́lẹ̀ nǹkan ò ní affect wa bí elé. Mi ò ní nǹkan ò ní wọ́n o ṣùgbọ́n tó máa fi wọ́n ò ní pọ̀ kékeré lá máa fi wọ́n. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń wọ́n l'Amẹ́ríkà rí pé tí nǹkan bá fẹ́ wọ́n l'Amẹ́ríkà àbí tó bá fẹ́ wọ́n láwọn Arab country kékeré bí kò yẹ pé 1% ọkọ mọ́tò 1% gan ló fi increase ṣùgbọ́n tí wá ń bí ẹ rí pé bí 50% ló fi wọ́n lápẹẹrẹ èló lára ráìsì kó tó kúrò lórí ipò. Èló lára ráìsì kó tó kúrò lórí ipò èló lára báyìí. Ó fi hàn pé ìlànà tán ń gbélé wa lórí yẹn tán gbé wá tí Babangida gbé wá yẹn ìlànà burúkú ni àpẹẹrẹ lárí àpẹẹrẹ ni. So ẹgbẹ́ òṣèlú PDP àwọn ni wọ́n fi ọwọ́ ara wọ́n fi túlé ara wọn ká ní ọdún 2015. Ṣé ẹgbẹ́ òṣèlú tó fi ọwọ́ ara ẹ̀ túlé ara ẹ̀ ká ló ṣẹ̀ wá fẹ́ padà máa jẹ ló ṣẹ̀ fẹ́ tó wá máa jẹjọba lé wa lórí ní ẹgbẹ́ òṣèlú tó yẹ pé wọn ò nígbàgbọ́ nínú ara wọn ò nígbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú wọn. Àwọn ni wọ́n ṣẹ̀ wá fẹ́ padà wá náà ṣẹ̀ wá fẹ́ mú nǹkan pọ̀ sípò rárá Ọlọ́run ní jẹ́ ká rí. Ìlànà mẹ̀kúnnù gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé ṣe sọ pé mẹ̀kúnnù ló máa gbára wọn kúrò lọ́wọ́ àwọn ará bí. And it's true lórí ọ̀rọ̀ tó ń lọ yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lórílẹ̀-èdè Nàìjíríà ó kọjá kà sí nǹkan ṣùgbọ́n bó ṣe kọjá kà sí nǹkan tó ẹgbẹ́ òṣèlú tó ń tukọ̀ lù yìí lọ́wọ́lọ́wọ́ wọ́n ti jẹ́ ó yé wa nígbà tí wọ́n ń ṣe rálì ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú tó yẹ kó dúró nídùú alátakò wọ́n dúró nídùú ọlọ́tẹ̀ kò dẹ̀ sẹ́ni tó ń ṣọ̀tẹ̀ táyé ẹ̀ máa dáa ìdí nìyẹn tẹ́ fi ní páyé PDP ń polúkúrú muṣu ọ̀tẹ̀ ni wọ́n ń ṣe wọ́n wá ṣe ń ṣọ̀tẹ̀ ẹni tó bá ń ṣọ̀tẹ̀ ọ̀tẹ̀ máa tẹ̀rì ni
mẹ̀kúnnù ẹjẹ́ á jí lójú oorun báyìí, ẹjẹ́ á jí lójú oorun. Ká mọ̀ pé kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ o, àwa lágbára wa lọ́wọ́ àwọn ẹgbẹ́ òṣèlú wọn, nítorí gbogbo ohun tí bàbá Bọ́lá Ahmed Tinubu fi campaign pátá gbogbo ẹ̀ ló padà ṣe o, ṣùgbọ́n nígbà tó ń campaign àwa sọ pé ọmọ wa ni ẹjọ́ ṣe, Yorùbá sọ pé àwa ló kàn, ọmọ ni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ojú wa ti rí ṣégè báyìí o, kò sì tí ì rí ṣégè, ó ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní rí ṣégè, kò tí ì rí, ó ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní rí ṣégè. So fún díẹ̀ yìí, ìṣubú ẹgbẹ́ òṣèlú PDP ní ọdún 2015 kì í má gbàgbé, ẹ rí wípé Jonathan ná $2 billion láti fi dìbò. Pẹ̀lú bí Jonathan ṣe ná $2 billion láti fi dìbò ní ọdún 2015, wọn ò mọ̀ wọlé, nítorí pé kí ni ẹgbẹ́ òṣèlú APC wọ́n gbé campaign tó lè yí ìròrí aráàlú padà láì mọ̀ wípé gbogbo campaign tí wọ́n campaign wọn ò bá aráàlú dá májẹ̀mú. Ìdí nìyẹn táwa fi sọ pé ẹgbẹ́ tó bá bá mẹ̀kúnnù dá májẹ̀mú ó ní ẹgbẹ́ mẹ̀kúnnù, nítorí gbogbo ìgbà tí APC ń campaign ẹ lọ wo iye tí wọ́n ń gba fọ́ọ̀mù nínú ẹgbẹ́ òṣèlú APC. Ṣé mẹ̀kúnnù lè gba fọ́ọ̀mù ńbẹ̀? Fọ́ọ̀mù gómìnà ni, fọ́ọ̀mù sẹ́nítọ̀ ni, fọ́ọ̀mù rẹ́ẹ̀pù ni, fọ́ọ̀mù pírẹ́sídẹ̀ǹtì ni, ṣé mẹ̀kúnnù ló gbà? Ní 2023 nǹkan, ẹ lọ wo iye tán gba fọ́ọ̀mù. Ẹgbẹ́ òṣèlú PDP náà ẹ lọ wo iye táwọn náà gba fọ́ọ̀mù. Kì í ṣe ẹgbẹ́ mẹ̀kúnnù, wọn ò bá mẹ̀kúnnù dá májẹ̀mú. Ẹgbẹ́ tó bá mọ bá mẹ̀kúnnù dá májẹ̀mú, ìlànà mẹ̀kúnnù náà máa gbé kalẹ̀. Gbogbo àwọn ẹgbẹ́ tó ń ṣèjọba lé wa lórí kì í ṣe ìlànà mẹ̀kúnnù ni wọ́n ń lò. Òun ni Mákindé fi wá ń sọ fún wa wípé tó bá máa di ọdún 2027, ìdìbò yìí ó wà láàrin ẹgbẹ́ òṣèlú APC àti mẹ̀kúnnù. Ìjà méjì ló mo fi sọ pé ìjà tó ń bọ̀ ní ọdún 2027, ìjà yẹn wà láàrin APC àti mẹ̀kúnnù, kì í ṣe láàrin PDP àti APC rárá, láàrin APC àti mẹ̀kúnnù ni. Ṣùgbọ́n kí ló wá fẹ́ ṣí mẹ̀kúnnù níyè kó tó dìgbà yẹn? Òun làwa fi ń pariwo báyìí. Ìlànà tó máa gbé mẹ̀kúnnù dúró, tó máa ṣí iye mẹ̀kúnnù, tó máa jẹ́ kí mẹ̀kúnnù mọ ọ̀tún yàtọ̀ sósì, tó máa jẹ́ kí mẹ̀kúnnù dá ẹ̀tàn òṣèlú mọ̀, tó máa yọ mẹ̀kúnnù kúrò lọ́wọ́ ẹ̀tàn àwọn olóṣèlú, tó máa jẹ́ kí mẹ̀kúnnù ráyé gbé, bíi torílẹ̀-èdè China, bíi torílẹ̀-èdè Russia, kódà orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà tó parí ogun Second World War, àwọn náà wọ recession tí ayé mẹ̀kúnnù ò dáa, kó tó wá di pé mẹ̀kúnnù dìde, wọ́n gbé ìlànà mẹ̀kúnnù kalẹ̀ kó tó wá mú orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ̀síwájú. Gbogbo ìlú tó ń gòkè àgbà lónìí táwọn aráàlú bẹ̀ ń rí mú mí, tí wọ́n sì ń rí gbádùn tẹ́yìn náà àwa ọmọ wa sì ń sá lọbẹ̀ tán lọ ń gbádùn, ìlànà mẹ̀kúnnù náà gbé kalẹ̀. Tí wọn ò bá gbé ìlànà mẹ̀kúnnù kalẹ̀, kò sẹ́ni tó lè lọbẹ̀ tó lè ṣàṣeyọrí. Ìlànà mẹ̀kúnnù yẹn ni ò sí lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olóṣèlú kan ń lo òṣèlú àti ọgbọ́n agbára àti ọwọ́ agbára wọn gbá mẹ̀kúnnù lójú ní gbogbo ìgbà. So fún ìdí èyí, mẹ̀kúnnù, ẹ jẹ́ ká jẹ́ kí iye wa ṣí. Ẹ jẹ́ ká jẹ́ kí iye wa ṣí. Ọ̀rọ̀ tó ń lọ, ẹ bá wa kíyèsí ẹ̀yin àgbààgbà, ọ̀rọ̀ tó ń lọ la fi ń ṣètò bí nǹkan ṣe ń lọ láwùjọ. Ẹ rí i pé mo mú 1990 mo mú wá mú ọ̀rọ̀ arákùnrin kan tó sọ̀rọ̀ nípa Tinubu tó promise. Mo wá mú ọ̀rọ̀ Ṣèyí Mákindé, mo wá fi pẹ̀lú ẹ̀, pẹ̀lú ìlànà tí ẹgbẹ́ òṣèlú PDP gbé kalẹ̀ àti bí ẹgbẹ́ òṣèlú PDP ṣe padà jákulẹ̀, àti ìlànà tí APC gbé kalẹ̀, àti ọjọ́ iwájú APC, pé gbogbo ẹ̀yin APC tẹ́ ẹ̀ ṣe ń lòpọ̀ lónìí, ìṣubú tiyín náà ó súnmọ́lé. Torí ìlànà tí Buhari fi lélẹ̀, òun náà ni Tinubu padà fi campaign pé òun máa kẹsẹ̀ bọ̀. Ó kẹsẹ̀ bọ̀ àbí ó kẹsẹ̀ bọ̀? Ó kẹsẹ̀ bọ̀. Tí ò wá ní rí jù báyìí lọ lọ́jọ́ ti tòní. Ẹ tún pàdé mi ọmọ yín àbúrò yín Comrade Quadri Ọláwálé lórí ọ̀rọ̀ tó ń lọ, lórí àkọ́tún ètò ọ̀rọ̀ tó ń lọ. Yóò dára fún wa o. Mo kí olóòtú ètò mi.
tán bá mi gbé sókè tí wọ́n ń gbé sílẹ̀ àkàndò ò ní mú yín lọ́wọ́ o. Ẹ ṣeun, ó dàbọ̀.